lójú sí ẹ̀mẹ̀ pọ̀ bàbá tó ń dó yẹn àwọn bàbá tó ń dó yẹn wọn kì í ní energy ó dàbí kẹ́ sọ pé ọkọ yà á sì kó ní energy láti jí Ṣadé mọ́lẹ̀ bàbá yóò lè tẹ́lẹ̀ dò mọ́ lẹ́yìn kan máa wọyàn báyìí kan dẹ̀ máa dà àbí kò yẹ yín so ẹ̀sìn ọkọ tó máa ń ṣe wọ́n á lọ mú irú àwọn ọmọ yẹn àwọn bàbá yẹn lọ́ máa ń date jù àwọn bàbá yẹn àwọn bàbá àgbàlagbà bẹ́ẹ̀ àwọn bàbá àbàdàn yẹn ẹ ti mọ̀ àwọn vibe bàbá àwọn bàbá 87 àwọn bàbá 70 ọmọ ẹ̀ náà wọ small boyfriend náà àwọn yẹn ló máa ń jẹṣẹ́ wọn délẹ̀. Yes, ẹ̀yin tèmi, thank you for joining me. Ibi awilade. Mo ní màá wá mú tọ́pìkì kan wá. Ǹjẹ́ ọkùnrin máa ń ṣe menopause? Ẹ̀yin tèmi nílé ẹ sọ wípé kí ló ń jẹ́ menopause? Ṣé rí menopause yìí èdè Gẹ̀ẹ́sì ni wọ́n fi pè é. Bẹ́ẹ̀ tí mo bá ṣe ń ṣe fídíò yìí ẹ understand nǹkan tí mo mean by menopause yẹn. A fi describe a fi ṣàpèjúwe ọ̀rọ̀ nípa obìnrin ni. A fi ṣàpèjúwe ọ̀rọ̀ nípa obìnrin tí obìnrin bá ti dàgbà tí ò ṣe nǹkan oṣù mọ́ òun la pè ní menopause àti àwọn oríṣiríṣi nǹkan tó máa ń tẹ̀lé. A wá sọ wípé ǹjẹ́ ọkùnrin náà máa ń fall sí category yẹn. Ẹ farabalẹ̀ ẹ understand ọ̀rọ̀ mi ẹ wá mọ ibi tí mò ń lọ gangan. Bẹ́ẹ̀ kí ló mú title yìí wá? Òun ni a kind of disrespect, yes, on the part of sister wa Bukky Jesse tó sọ nípa dádì wa Alhaji wa tọ̀wọ̀tọ̀wọ̀ mo fi dárúkọ yín o Alhaji wa Abdulrasaq ọmọ Ọkọya àti Haji àwọn Fọláṣadé Ọkọya. Mo rí ọ̀rọ̀ náà as a kind of disrespect but at a time mo wá rí pé title wà ńbẹ̀ tí mo lè fi ṣe program. Ìdí tó mú title menopause yẹn wá ẹ dẹ̀ understand nǹkan tí mo sọ. Bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́ kí n tó continue. Kò ṣe gbogbo èèyàn ló ní orí ọ̀fẹ́ irú ti èyí tí bàbá wa Abdulrasaq ọmọ Ọkọya tó ní kì í ṣe gbogbo èèyàn ló ní orí ọ̀fẹ́ yẹn. Ẹ̀yin ẹ wò kẹ́ wọlẹ̀ ẹ wò kẹ́ wọlẹ̀ ẹ wẹnu ọkọ́. Kò ṣe gbogbo èèyàn ló ní orí ọ̀fẹ́ yẹn. Bàbá yẹn Ọlọ́run dá wọn. Ó dá wọn ní olówó, ó dá wọn lọ́lọ́lá, ó dá wọn lálàáfíà, ó dá wọn ní ẹlẹ́mìí gígùn. Ọlọ́run wá fi obìnrin young lady Fọláṣadé ó fi jíǹkẹ́ wọn nígbà tí àwọn ti dàgbà díẹ̀. As at the time mo lọ through the history. Haji àwa Fọláṣadé was 21 years while bàbá was 59 bí wọ́n ṣe sọ. Ẹ̀yin ẹ wò lè ní. Ǹjẹ́ bàbá wa Abdulrasaq ọmọ Ọkọya ǹjẹ́ kò ti lo contrary to what Bukky Jesse sọ? Ǹjẹ́ bàbá wa go ti lo ẹ má bínú o ǹjẹ́ bàbá wa go ti lo Haji àwa Fọláṣadé gbó? Ẹ̀yin ẹ wò náà. Ẹ̀yin ẹ wò bàbá yẹn rí orí ọ̀fẹ́ bàbá yẹn rí àánú gbà. Àdúrà ni kó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ wa máa ṣe pé k'Ọlọ́run jẹ́ ká rí àánú gbà bíi ti Alhaji wa Abdulrasaq ọmọ Ọkọya. Ẹ̀yin tèmi kò wọ́pọ̀ ṣé bó náà là ń rí lẹ́lẹ̀ àwọn àgbàlagbà tó fọ́mọdé ǹjẹ́ àwọn ọmọdé yẹn dúró tì wọ́n. Mo rí program kan lórí program Alhaji Hamzat Oríyọmí. Bàbá yẹn fẹ́ Sulia ní young age wọn wá rí oyún ṣe. Bàbá yẹn try fún Sulia àmọ́ Sulia gbóúnjẹ bàbá yẹn nílùú Ìbàdàn ni o. Ó gbé fólóńgbò jẹ ó lọ gbé fún àfáà tó ń kọ́mọ ní kéwú kan. Àfáà tó ń kọ́mọ ní kéwú ó dàbí ọmọ sí ọkọ Sulia. Sulia wá sọ wípé oyún tó ń ní nígbà tí bàbá ti ṣáájò tán àfáà ọmọdé òun ló lóyún. Ọmọ Sulia yẹn ó tẹ ojú ara rẹ̀ mọ́lẹ̀ ó tẹ ojú òbí rẹ̀ mọ́lẹ̀ ó ti tójú ọmọ tó bí mọ́lẹ̀. Ẹ̀yin tèmi that story for another day. But bàbá wa Abdulrasaq Ọkọya wọ́n rí àánú gbà. Wọ́n wà ní amongst the few tí menopause ọkùnrin ò disturb púpọ̀. Ṣé ẹ rí menopause kọ́ la wá ń pe tọkùnrin? Àwọn olóyìnbó tún ya bàrà gbogbo nǹkan ni wọ́n ní word fún. Wọ́n wá pè ní andropause. Kí la wá ń pè ní andropause yìí? Andropause yìí ó ní level tí ọkùnrin máa dé nínú ayé. Age ni a wá máa jẹ́ kí mùdùmúdù tá à ń pè ní testosterone yẹn á jẹ́ kó máa reduce. Tó bá ti wá ń reduce ọkùnrin ò ní lágbára bíi ti tẹ́lẹ̀. Ọkùnrin ò ní fún bí ọkùnrin like ohun tó ní tẹ́lẹ̀ yẹn. Ọkùnrin tó ga ẹ rí pé like bone density á bẹ̀rẹ̀ sí ní low. Á wá dàbí ẹni pé ọkùnrin lọlẹ̀. Ẹ wá rí pé ọkùnrin wá bẹ̀rẹ̀ sí ní yọ ikùn. Ọkùnrin
kò ní lè maintain nǹkan tá à ń pè ní nǹkan ọmọkùnrin ẹ̀ kó dúró kó lè bóbìnrin sùn, ó lè nà nígbà míì, ó lè pa nínú ẹ̀ tó bá wà nínú ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ṣẹlẹ̀ sí, kò ní ní energy tó ní tẹ́lẹ̀ láti bóbìnrin sùn. Àwọn obìnrin tó máa ń rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ara rẹ̀ máa gbéra pa, kò ní mọ gbéra mọ́, ó máa like loss of libido, lack of energy, á wá máa tire, gbogbo ẹsẹ̀ osteoporosis ó máa dùn. Yes, à ń pè ní osteoporosis, arthritis. Osteoporosis máa sábà dààmú obìnrin, arthritis náà máa ń dààmú ọkùnrin, like kò ní rórun sùn, lack of concentration, gbogbo mood yẹn tó máa ń ṣẹlẹ̀ sí obìnrin nígbà tó obìnrin náà wà ní menopause, bẹ́ẹ̀ náà ni ọkùnrin náà máa experience ẹ̀ nígbà táwọn náà bá dé low level of testosterone, àgbà máa ń fà á. Ẹ jẹ́ kí n wá sọ fún yín, tí obìnrin máa ń dé ní buam, tó dẹ̀ máa mú oríṣiríṣi symptoms yìí, even more tó máa mú dání. Àwọn míì nǹkan tó bá experience menopause stage yìí, táwọn míì tó bá ṣe ń teach táwọn míì understand, àwọn míì máa rò pé àbí àṣàsí ni, kì í ṣe àṣàsí, nǹkan táwọn pè ní menopause ni. Ó dẹ̀ vary from individual to individual. Bó bá ṣe tọ́jú ara rẹ̀ sí ni wàá ṣe experience menopause yìí. Ṣé wá rí ìyàtọ̀ tọkùnrin àti tóbìnrin? Ó ní pé gbogbo obìnrin ló máa experience, gbogbo obìnrin tó bá dẹ̀ ti ń experience, obìnrin ò ní ṣe nǹkan oṣù mọ́, ó stop, obìnrin ò sì ní róyún ṣe mọ́, obìnrin ò ní róyún ṣe mọ́. But on the other part of ọkùnrin, gradually ni, is a gradual process, ní energy yẹn máa lọ, ní oríṣiríṣi nǹkan yẹn máa wá fall in place. Kò dẹ̀ kí ń ṣe gbogbo ọkùnrin. Ẹ rí àwọn ọkùnrin míì, like wọ́n máa wò pé they are elderly, àwọn sì lágbára. Ó yàtọ̀ síra, and meanwhile kò ní dé at once, ó máa ṣe díẹ̀ ni. Ẹ wá rí àwọn ẹlòmíì, yes, tó bá ṣe ń ṣe díẹ̀, àwọn míì máa ń tọ́jú ara wọn. Tán bá tọ́jú ara wọn, ẹ rí pé wọ́n wá padà bọ̀ sípò díẹ̀. Àwọn ọkùnrin tí àwọn náà tí wọn ò jì sínú kíní tá à ń pè ní andropause yìí, kì í ṣe pé wọ́n máa dàbí ọmọ 17 or 20 years o. Yeah, àwọn náà notice it, but àwọn ọkùnrin míì wọn ì sábà kó sínú ẹ̀. So láyé ìsinyìí, ẹ ti rí àwọn ọkùnrin tí ń experience low energy láti 35 years, 40 years. So ẹ wá wo bàbá wa Ọkọya, ẹ wo age tí wọ́n fẹ́ jẹ́ àwa Fọláṣadé, tí wọ́n tún bí àwọn ọmọ làǹkànlàǹkàn. Ṣé rí in the part of menopause tóbìnrin, obìnrin ò ní ṣe mẹ́sìsì mọ́, kò sì ní róyún ṣe mọ́. But in the aspect of ọkùnrin, ó lè mọ́ sábà máa rí àtọ̀dá ní gbogbo ìgbà tọkùnrin bá ti dàgbà, tí kíníyẹn bá ti wọra. But ọkùnrin tó bá ń rí ṣe, ó lè pẹ́ tó bá ti dàgbà yẹn tí testosterone ti low. Ọkùnrin tó bá ń rí ṣe, yes, ó lè ní oore ọ̀fẹ́ láti fúnyàn lóyún, but kò ní dàbí àtẹ̀tẹ̀yìnwá. Bóyá àtẹ̀tẹ̀yìnwá kò yẹ mú jẹ, but tó bá ti di pé ó ti dàgbà tí kíníyẹn ti ń low, tí testosterone ti ń low, tó bá máa fi ṣàṣepọ̀ maybe 5 or 6 or 7 or 8, àwọn míì even 20 ló lè wá lè rí obìnrin fún lóyún. Ọkùnrin sì máa ń rí obìnrin fún lóyún tó bá try. But tí obìnrin bá ti wọ menopause ní tiẹ̀, kò ní bímọ mọ́. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn. So bàbá wa Abdulrasaq ọmọ Ọkọya, wọ́n ní oore ọ̀fẹ́. So ó ní sister wa Bukky Jesse, ó ní bàbá ò ní lè ṣe nǹkan kan mọ́. Báwo ló ṣe mọ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tí wọ́n dàgbà bẹ́yẹn, wọn ò ṣe àgbàmọ́lẹ̀ lábẹ́. Bó tiẹ̀ jẹ́ ẹ̀kọ̀ọ̀kan, bó tiẹ̀ ṣe pé kíní kan ni wọ́n fi ń gbéra, wọ́n sì ń ṣe é. Èyí wo ò rí Bukky Jesse, ó rí love tó radiate ni. Ọdún obìnrin yẹn ti sọ́nu wọn interview yẹn, ó ní nǹkan tó exist ní láàrin wọn, it's more than marriage. Nǹkan tó so wọ́n pọ̀ gidi gan ni. Tó òun dẹ̀ ń bẹ̀bẹ̀ f'Ọlọ́run pé kí bàbá yẹn kó ẹ̀mí ẹ̀ gùn, torí bẹ́ẹ̀ mi ẹ̀ bá gùn, pé kẹ́mi wọ́n gùn, pé k'Ọlọ́run má jẹ́ kí ikú tó yá kó pa bàbá. You understand? Because if Baba is not there, like she's nothing. Èèyàn mélòó nínú ẹ̀yin young guys lẹ ní oore ọ̀fẹ́ ìyàwó alálùbáríkà bẹ́yẹn? So kì í ṣe by age, the Baba is perfectly more perfect than most young people. Fọláṣadé may be very, very perfect than enjoying a marriage. Yes, mi ì bá wọn dé bedroom wọn, ó lè mọ gbádùn marriage ju àwọn younger version lọ. So bàbá yẹn wà nínú àwọn tó ní oore ọ̀fẹ́, bàbá yẹn sì ń rìn, it's okay. Mo wò wọ́n fínífíní lẹ́yìn ìgbà tóbìnrin yìí sọ̀rọ̀ yìí, mo wò wọ́n, it's still fine, it's still okay. So lóòótọ́ ẹ̀yin ọkùnrin púpọ̀ ẹ wà níbi pé ẹ̀ ń express kì í ṣe menopause là ń pè fún ọkùnrin, wọ́n pè ní andropause ní èdè léyìnbó, tí ọkùnrin ò ní agbára mọ́. Ẹ̀yin tí tèmi, ṣé wá rá àwọn tèmi? Torí mi ò lè ṣe program yìí kí n má sọ̀rọ̀ nípa product mi. Àwọn tèmi tí wọ́n ti dàgbà, wàláì wọ́n ṣì ń lábẹ́ àwọn tèmi tó ti dàgbà, wọ́n ṣì ń lábẹ́. Tọ́jú ara rẹ. Yes, apps wà lára nǹkan tó máa lò lóòótọ́ láti boost testosterone ẹ.
you understand, láti reduce nǹkan tá à ń pè ní hydropause tí wọ́n wí apps wà bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ iṣẹ́ wà lára nǹkan tó máa ṣe ara iṣẹ́ tó wà lára nǹkan tó máa ṣe ni pé wàá make sure pé òun mumi wàá make sure pé òun sùn especially oorun alẹ́ wàá make sure pé òun fúnra rẹ lọ́kàn balẹ̀ yes ó dẹ̀ make sure pé òun ṣe meditation like you sit down alone and wàá fọkàn rẹ padà sí ìgbà tí ara rẹ jí pépé so that kó máa jí ọkàn rẹ kí ọkàn rẹ má ní ẹ̀mí ìrẹ̀wẹ̀sì gbogbo nǹkan tó bá ń ṣe make sure pé at this time òun enjoy gbogbo nǹkan tó ń ṣe gbogbo nǹkan tó ń rí ó jẹ́ nǹkan tó ń múnú ẹ dùn ó máa fún ẹ ní energy ó máa support testosterone ẹ then bákan náà wàá lo apps ẹ̀yin kan sọ fún mi pé ajá ó wàá lọ ó wàá ní fi apps kalẹ̀ wàláì lórí pé ó fẹ́ boost testosterone yìí mo ti drop apps tó easy fún yín láti rí mo ti drop ẹ̀ mo dẹ̀ máa ń sọ ní every time mo máa ń sọ ó fẹ́ boost testosterone ẹ̀ gbogbo nǹkan tí mi ò pè yìí èmi ò mórúkọ ẹ̀ ní Yorùbá bóyá kẹ́ ẹ lọ wá mi mórúkọ ẹ̀ ní Yorùbá bẹ́ẹ̀ tó bá fẹ́ boost testosterone ẹ̀ like o lè try this on your own or yóò pa ajá mo sọ̀rọ̀ nípa fenugreek mi ò mórúkọ ẹ̀ ní Yorùbá ẹ má bínú ó cheap lọ́jà mo sọ̀rọ̀ nípa ashwagandha mo sọ̀rọ̀ nípa maca root then black pepper ginger tẹ́ bá rí black pepper kànáfùrù díẹ̀ ẹ ṣe ní powder ẹ máa fi mògì ẹ máa mu tíì ẹ dẹ̀ máa yá oòrùn kìí ṣe oòrùn tó gbóná ranran yìí o kìí ṣe oòrùn tó gbóná ranran yìí o oòrùn bí ọwọ́ àárọ̀ àti oòrùn bí ọwọ́ ìrọ̀lẹ́ díẹ̀ ìnira púpọ̀ ó máa ń wá pẹ̀lú nǹkan tá à ń pè ní either menopause fún obìnrin àbí andropause fún ọkùnrin irú ẹ̀ náà ni nǹkan tá à ń pè ní hot flushes àti kíyàn máa sábà sweat kó mọ làágùn especially ní alẹ́ so most of these symptoms tí obìnrin máa ń experience ọkùnrin náà máa ń experience but ó dífá ó yàtọ̀ síra then bí mo ṣe sọ ọkùnrin já wálẹ̀ wàrà at once bí tóbìnrin gradual is a gradual process tó bá wá jẹ́ pé o wá experience hot flushes ni like ibi tó bá wà jẹ́ kí ventilation kó máa wọbẹ̀ dáadáa kó máa mú mi bí mo ṣe sọ then tó bá possible nítorí hot flushes yìí wàláì lọ wá AC so that kó fi wà more comfortable so àwọn apps tí bóyá mo ti mention síwájú àbí mo wà lẹ́yìn àwọn apps yẹn òun ló máa help ẹ yes part of those apps náà ó help obìnrin part of them ó help obìnrin ṣe é dá ashwagandha ó ń balance hormones fóbìnrin maca root náà ó ń ṣiṣẹ́ fóbìnrin fenugreek ó ń ṣiṣẹ́ fóbìnrin and so on and so forth níjọ̀wọ́ mo sọ nípa black powder ó ń ṣiṣẹ́ náà fóbìnrin so ó máa calm gbogbo anxiety gbogbo hotness of the body ó máa calm ẹ bákan náà ẹ wá oògùn osteoporosis ẹ wá oògùn arthritis include exercise even though bá ìjóbìnrin wàá include exercise wàá mọ mígun ara rẹ mọ àwọn èèyàn tó jẹ́ pé wọ́n ṣì wà positive in life kì í ṣe àwọn tó ti dàbí pé wọ́n ti write it off láti má affect ẹ sí ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ this is on point always using my words to help others bye for now.